ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti padà bẹ́yìn yọ o afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ wọ́n lọ́jọ́ kan tó lè ọjọ́ kan tó lóhùn ẹ súnmọ́ bí yìí kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ iléèwé àtolùkọ́ ní Oríire àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ẹ ti rí fọ́nrán kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ àwọn àwòrán ọkùnrin mẹ́ta kan bó o lọ́wọ́ ṣe tẹ àwọn èèyàn yìí àwọn wo ló pàdé àpò papọ̀ tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn agbésùmọ̀mí tí wọ́n lọ ṣọṣẹ́ ní Oríire lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ bó o gangan ni ẹ ṣe mọ Oríire lé ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀yin èèyàn àti pé ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn mẹ́ta ìlẹ́nu wò tẹ́ ń ṣe investigation àwọn àṣírí wo ló tẹnu wọn jáde ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ gbọ́ ẹ̀yin èèyàn rẹ́rẹ́rún nǹkan kì í sí bí ẹ wò ó n ò ní gbà yín lákòókò ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ bá ìkànnì pàdé orí wa ò ní gbàbọ̀dè tilétilé tẹbí tará o. tọ́ ẹ wá nǹkan fìdílé nǹkan n ó ṣàlàyé ẹ̀ tí wọ́n yànnà náà bó ṣe lọ tí ó yé yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì ẹ bá wa tẹ follow button yín kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣiṣẹ́ làásì àríṣẹ́mọ̀sí àgbọ̀lẹ́ni ẹ wò ẹ jẹ́ ń sáré yànnà náà ẹ gbọ́ ìgbà wo gángan làwọn agbésùnmọ̀mí yìí àtàwọn bàbá àṣàlẹ̀ wọn tẹ́tí ń plan ìṣẹ̀lẹ̀ Oríire kó tó di pé wọ́n wá gbé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọgbó ṣé ẹ gbàgbé ẹni tó jẹ́ former operative àjọ DSS ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ kan tó sọ ó nírú ìṣẹ̀lẹ̀ yìí pé kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ plan ó ní tí ń plan rẹ̀ ti pẹ́ ó ní kódà ó ní mi ó ló máa ń tóṣù mẹ́fà tẹ́ fi máa ń plan ẹ̀ kó tó di pé wọ́n lọ ṣọṣẹ́ níbi tẹ́ bá plan lé lórí ó ní kódà irú àgbègbè náà wọ́n á ní bàbá àṣàlẹ̀ síbẹ̀ tó jẹ́ pé òun ni ó máa fún wọn ní information gbogbo bí àgbègbè wọn bá ṣe rí ọ̀nà bí wọ́n ṣe gbà tí wọ́n ṣe rí sẹ́hún ṣe ìgbà kì í ṣiṣẹ́ ẹjọ́ kan pé wọ́n ti ń plan rẹ̀ tipẹ́ abálájọ àwọn Yorùbá wọ́n ní oníkùn ló mọ̀ ká tọ́ ẹ̀yin èèyàn ẹ wá wojú hàn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé lọ sílé ẹjọ́ wọ́n sì ka odidi ẹ̀sùn mẹ́wàá ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀ nílé ẹjọ́ ọ̀pọ̀ àwọn àṣírí kan tó wá farahàn nílé ẹjọ́ àṣírí bí wọ́n ṣe dá gúrùpù lẹ̀ lórí WhatsApp tí wọ́n ṣe ń tẹ̀lé àwọn ẹgbẹ́ wọn bí wọ́n ṣe wá ṣọṣẹ́ tí wọ́n ṣe ṣiṣẹ́ láṣeyọrí ìyẹn lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé pé wọ́n ní ẹni tó lìdí ìṣẹ̀lẹ̀ Oríire yẹn tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún wọn bẹ̀ wípé Oríire yẹn ní bí sí ibẹ̀ ló ti dàgbà ó ti máa pàdé àlùdé agbègbè ọ̀hún kódà ó mọ ibi tí wọ́n lè gbà wọlé ó mọ ibi tí wọ́n lè gbà jáde ṣé ẹ wá ráwọn eléyìí tó jẹ́ ẹ̀mẹ̀wá wọn tìpínlẹ̀ Niger yìí bó o ní ṣe ṣiṣẹ́ papọ̀ tí wọ́n kọ̀nẹ́ẹ̀tì papọ̀ tó fi di pé wọ́n wá ṣọṣẹ́ ní Oríire ṣé rí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ yìí ó gba sùúrù àwọn àṣírí kan sì máa tú tó jẹ́ pé gbogbo wa pátá la máa fojú rí tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà tá a ṣe fọ́nrán kan tí ìròyìn kan jáde látàrí àwọn ọmọ Yorùbá mẹ́ta tí wọ́n dárúkọ wọn làwọn èèyàn ti ń sọ nígbà náà lọ pé kẹ́ gbé àwòrán àwọn èèyàn yìí jáde a sọ pé ẹ jẹ́ ká ní sùúrù wípé àwọn ìwádìí kan ń lọ lórí ọ̀rọ̀ yìí látàrí àwọn tí wọ́n dárúkọ yìí sẹ́rí pé ìgbà tí wọ́n sì wádìí àwọn eléyìí tán wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ wọ́n gbé fọ́nrán wọn síta sórí ẹ̀rọ ayélujára torí náà sẹ́rí kèsì ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí ó ní ọwọ́ àwọn èèyàn kan nú tó jẹ́ pé wọ́n ní láti wádìí ẹ̀ dáadáa wọ́n ní láti tàn mọ́lẹ̀ sí i kó tó di pé wọ́n wá fi hàn gbangba sórí ẹ̀rọ ayélujára ṣe ẹ̀gbórúkọ gúrùpù tí wọ́n ní dálẹ̀ ni The Oneness of Allah is the foundation of peace orúkọ gúrùpù tí wọ́n dálẹ̀ lórí WhatsApp nìyẹn àwọn tí wọ́n wá kó lọ sílé ẹjọ́ ẹ máa gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o wọ́n ní wọ́n lẹ̀dí àpò papọ̀ mọ́ àwọn Muhammed Sani Jubril Muhammed àti Ibrahim Gavar láàrin ọdún 2026 ìyẹn ní oṣù kínní sí oṣù karùn-ún láti lè wá jí àwọn èèyàn gbé ìyẹn ní Oríire wọ́n wá ní gbogbo bí ẹ ṣe ń plan ìṣẹ̀lẹ̀ yẹn wípé wọ́n mọ̀ wọn ò sì wá sọ fún ìjọba wípé báyìí ló ṣe ń lọ o torí náà àwọn náà lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì jẹ́ ọ̀daràn paraku ẹ má gbàgbé lórí WhatsApp group tí wọ́n ní dálẹ̀ wọ́n ní kódà gbogbo bí wọ́n ṣe wọlé bí wọ́n ṣe jáde ọjọ́ tí wọ́n wá ṣọṣẹ́ wọn lórí WhatsApp group yìí
ni wọ́n ti ń pa á tí wọ́n ń kún. Kódà gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n bá ti rí àwọn èèyàn yẹn kó wọgbó tán gbogbo ẹ̀ pátá ni wọ́n ń ṣàlàyé lórí WhatsApp group náà. Tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn kan jáde láìpẹ́ sí ìgbà náà pé the main purpose tí àwọn agbésùnmọ̀mí yìí tẹ́ fi wá sọsẹ́ ní Oríire ní Ẹ̀sẹ̀lẹ̀ ni pé torí àwọn ọ̀gá wọn tí àjọ DSS tí wọ́n mú tí wọ́n gbé sẹ́wọ̀n ipe kan lè tú àwọn ọ̀gá wọn sílẹ̀ náà fi wá sọsẹ́ yìí tán kó àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọgbó. Wọ́n ní wọ́n ti wá wò ó wípé tán bá ní kàn dúró lókè ọ̀yà lọ́n kàn lọ sọsẹ́ kàn gbá àwọn èèyàn wọgbó pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé kò jọni lójú ní òkè ọ̀yà mọ́. Ìtorí ẹ̀ náà fi wá sílẹ̀ Yorùbá. Wọ́n náà sì mọ̀ pé tírú ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn Yorùbá ó faraya, wọn ó pariwo ìjọba lọ́tùn, wọn ó pariwo ìjọba lósì, etí ìjọba ó kún fún ọ̀rọ̀ wípé Yorùbá ò ní gbà o, wípé ìjọba ó sì gbégbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní kánmọ́kánmọ́. Wọ́n nítorí náà wọ́n lè tètè rìlíìsì àwọn ọ̀gá wọn tí wọ́n fi sẹ́wọ̀n. Wọ́n wá níṣẹ́ rí àwọn ẹgbẹ́ tí wọ́n wá ṣiṣẹ́ yìí wípé ẹgbẹ́ àṣàrù, wípé ìjọba dẹ̀ ti sọ pé ẹgbẹ́ tí wọ́n ń pè ní àwọn ẹgbẹ́ àṣàrù yìí wípé àwọn ẹgbẹ́ afẹ̀mí ẹni ṣòfò ni, wípé kódà ìjọba ti gbẹ́sẹ̀ lé pé àwọn ò gbúdọ̀ gbọ́ nǹkan tó ń jọmọ́ bẹ́ẹ̀. Torí náà wọ́n ní wọ́n ti jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ṣé ẹ wá rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò ó ìpínlẹ̀ Niger ni wọ́n wà o. Bẹ́ẹ̀ ni àwọn àṣírí kan sì padà tó máa fojú síta tẹ́yìn èèyàn máa rí. Ṣé ẹ wá rí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá mẹ́ta tó wà ń bẹ̀? Àwọn náà wọ́n sì máa gbé fọ́nrán wọn, wọ́n sì máa gbé àwòrán wọn sórí ẹ̀rọ ayélujára gbangba báyìí tẹ́ máa rí. Ṣùgbọ́n bí wọn ò bá parí àwọn ìwádìí tó yẹ kán parí, wọn ò lè tí ì gbójú wọn síta. Torí náà àwọn èèyàn a ní láti ní sùúrù ká lè rí àwọn àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yìí. Ẹ wá gbọ́ àwọn orúkọ tí wọ́n jọjọ sowọ́ papọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ Oríire o. Ibẹ̀ láti rí Samsu Adamu Sani aka àti Abu Itiza. Bẹ́ẹ̀ náà tún ni Muhammed Sani, Jubrili Muhammed, Ibrahimu Katabu. Wọ́n nítorí náà àwọn èèyàn yìí wọ́n lẹ̀dí àpò papọ̀ láti lọ sọsẹ́ ní Oríire. Ẹ dákun, ó ṣe wájú orúkọ àwọn mùsùlùmí jàǹkànjàǹkàn làwọn tó lọ ń ṣiṣẹ́ ẹbí yìí ń jẹ́. Ẹ tún gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Wọ́n nítorí náà wọ́n tún lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tí ìjọba ti fòǹtẹ̀ lù tẹ́ ti gbé òdélé. Wọ́n tún ní wọ́n tó ń kọ́ àwọn èèyàn bí wọ́n sì máa ṣiṣẹ́ búburú lórí gúrùpù tí wọ́n máa gbá àwọn èèyàn wọgbó, tí wọ́n máa béèrè owó ribiribi, tí wọ́n máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Lórí àwọn yòókù náà ìwádìí tó yanrantí ń lọ lórí wọn tíjọba àpapọ̀ fẹ́ ṣe ìgbésẹ̀ ní kíákíá lórí wọn. Ẹ wo ẹ̀yin èèyàn, eléyìí la tún ní ká fi tó ẹ̀yin èèyàn wa létí pé kẹ́ ẹ mọ́ ṣaláì gbọ́ èyí lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ibi tá fi àdàgbé tó ìsọlẹ̀ sílé bó bá tó ṣe ń lọ àátọ́ máa mú wá lọ́lọ́kan òjọ̀ kan sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ẹ má wá gbàgbé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, ẹ bá wa tẹ follow button yín, òní ò mọ̀ táyín lórobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀ kan. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa comment, tẹ́ ń bá wa like, pàápàá jùlọ tẹ́ tó ń share rẹ̀ ntẹ́yìn náà bá dáwọ́ yín lé òrèrè báyìí la máa já sí. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ o, àní bọ́ sọ́wọ́ agbéniwọgbó. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ó mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.